Ní ọjọ́ òní, àwọn Mùsùlùmí, Kìrìsìtẹ́nì àti àwọn oníṣẹ̀ṣe wọ́n lọ sí ààfin ọba tuntun ti Ọ̀yọ́, ìyẹn Aláàfin of Ọ̀yọ́, láti lọ ṣe àdúrà fún bàbá. Níbẹ̀ ni Mùsùlùmí ti ṣe àdúrà tí Kìrìsìtẹ́nì ṣe, bẹ́ẹ̀ náà sì ni babaláwo ṣe, tó túmọ̀ sí pé Aláàfin tuntun gba ìfẹ́ láàyè kẹ̀tẹ́. Alhamdulillahi Rabbil Alamin. Bó tilẹ̀ jẹ́ wípé Ifá ò yan ọba ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá bíi ti ayé àtijọ́, ṣùgbọ́n ibikíbi tí wọ́n bá ti ní ọba nílẹ̀ Yorùbá, àwọn ẹlẹ́sìn síbẹ̀ láti lọ ṣe àdúrà fún ọba ní Yorùbá pè ní aláṣẹ òde òrìṣà. Aláàfin Ọ̀yọ́ wípé àbá ò pẹ́ lórí ìtẹ́ bàbá wọn o. Àwọn àáfàá lẹ́gbọ́ tí wọ́n ṣe àdúrà lọ́wọ́ yẹn fún ọba tuntun. Láìpẹ́, babaláwo náà yóò ṣe ìwúre fún ọba tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ dé orí oyè. Ó ti kan àwọn oníṣẹ̀ṣe báyìí, ẹ máa gbọ́. Bàbá aláwo ló ń bọ̀ síwájú yẹn láti wá ṣe ìwúre fún ọba tuntun. Ṣé ẹ ti ń gbọ́? Ẹ ti ń kí àwọn ọmọ àwọn Mẹ́rí wọ́n sì pé Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, ayẹyẹ. Ìran gúnugún kan bá wọn kú léwu. Ìfá ní adákẹ́sẹ̀ lọ mú olú léte amìlẹ̀gbẹ́ lọ́nà ìgbà ìtì ilẹ̀. Adélùmọ̀ ọ̀hún lọ́nà ìgbẹ̀bí ọ̀hún. Òkùnkùn mọ́pọ̀ ọmọ Ọ̀rúnmìlà. Àmọ́rẹ̀ ní tọ̀rọ̀ gbọ̀rọ̀ sílé ayé. Wọ́n ní kò ló jẹ́ àwọn òṣèlú ìlú. Wọ́n ní adákẹ́sẹ̀ lọ mú olú léte lórúkọ tá a kò ojú bàbá ojú yóò ní rí. Amìlẹ̀gbẹ́ ọmọ àjẹ́ àti lórúkọ tá a pè ẹsẹ̀. Àwọn kan wọ́n lọ tí wọ́n ti pa wọ́n. Àwọn kan lọ tí wọ́n ti gba ojú wọn. Fúnra ara yín lẹ gbọ́ orí ní bàbá kò ní kò fún ẹ. Adélùmọ̀ orúkọ máa gbẹjọ́ wọn là á kówó. Bàbá owó ìlú wọ̀nyí. Ọmọ ọdún là á kórí orí yóò ní ìlú. Ìfọ́ ní sẹ́ máa ń dábọ́ lórí ilé tẹ́ ń gbàgbọ́ lẹ́yìn àti ìyọ̀rọ̀ gbẹ̀yìn bàbá ẹ̀ ní gbẹ̀yìn nìkan náà. Gbogbo àwa mi náà àgbàládùá lórúkọ Ọlọ́run nǹkan rere àmì gbẹ̀yìn náà. Asúre fún ọlọ́lá jùlọ wa gómìnà wa Ṣèyí Mákindé. One to wonder and one to put my book. One year, you buy the buyer who one from the world, Yora, or that we are Yora, right, Labawa, Ibani àfihàn ìmọ̀jẹ̀gbọ́n àti ìmọ̀jẹ̀gbọ́n wọ́n ní sọ́gbẹ̀ tó wọ̀ tó bá ti jẹ́ ara kì tó ní mọ́ oníkùnrin oníkọ́ ní ara ọ̀gbọ́dọ̀ ní wá. Àwọn ọ̀gbọ́dọ̀ rí nira. Ìran ọ̀gẹ̀dẹ̀ ìsunkún àti ìdẹ̀ ara ò gbọ́dọ̀ ní wá o. Ara ò ní ní yín láàárọ̀, ní ní yín lọ́sàn-án, ní ní yín lálẹ́, ní òkú ẹ̀jẹ̀ náà tẹ́wọ́. Ìbá ní òrèrè ní ìṣẹ́ yọjú, ọ̀sẹ̀sẹ̀ ní ìṣàyàwó rẹ̀, ẹgbẹ́ mi kò lè ní ìṣàyà bá rẹ̀ kojú. Orí rẹ̀ ní ọdún láti pọ̀jù fún olókùn ìgbọ̀lérè. Ìbá ní láti dápẹ́ dé ọwọ́, láti ya pàlàkà ẹsẹ̀. Ìbá mo jẹ́wọ́ bùkọ́ dáṣọ́rọ́ mi mọ̀ pé lẹ́jọ́ lọ́mọdé tí mo kù lókè àlọ́mọdé tí mo gbẹ́ kíkan. Ìbá mo ní kí ní jẹ́ láti dápẹ́ dé ọwọ́, ọlẹ́ni tó lówó láyé, ọlẹ́mì gígùn tó láya tó bímọ ní gbélé apẹ́tẹ́ ọwọ́ agbàládùúrà gbogbo àwògbélé apẹ́tẹ́ ọwọ́. Ifá ni mo ní kí ní jẹ́ rẹ̀ ní yàtí ya pàlákà ẹsẹ̀ ọlẹ́ni tó ní ẹrú lọ́kùnrin tó ní ẹrúkùnrin ẹni ìpè ránṣẹ́
tó ní wọn lọ́kùnrin tó ní wọn lóbìnrin ní bọ́ọ̀dẹ̀ ya pàlàkà ẹsẹ̀ àgbàlagbúrà tó gbọ́ àgbọ̀rẹ́dẹ̀ ya pàlàkà ẹsẹ̀. Ìbá ní ọ̀dún tó ní jẹ́ kí bí ó dún sílẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá ìdàjẹ́ òní jẹ́ kí bí ó tẹ̀lẹ̀ sílẹ̀ ẹnì kọ̀ọ̀kan wá. Ìbá ní kí ni kọ́ ọ̀gbìn ṣe bọ̀ọ̀lọ̀ ní kọ́ ọ̀gbìn ṣe ayé ìgbín òníra ẹ̀rọ̀kọ̀ṣẹ́ ní ti gbé ayé ìgbín òníra ogbó àgbòrá kò ló gbó alágbáwọn àdàgbàrá kò ló ní ti gbé ogbó àgbòrá kò ló gbó alágbáwọn bàbá kò gbó àjẹsẹ̀. Àbọ̀wé ìgbìmọ̀ ẹ̀dá alágbọ̀ ẹ̀jẹ̀ kí ọ̀pọ̀ àwọn Yes, sir. Mo rántí rẹ̀ fáyín ká. Thank you.